KOIKIMEDIA Bringing the world closer to your doorstep. Today is the 23rd of September 2022. So our níbi Unity Convention àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ káàárọ̀ sàmọ̀tà wa. Ẹ káàárọ̀ ẹ̀là. Ẹ jọ̀ọ́ a fẹ́ fi àwọn ọ̀rọ̀ wa ilé mi lónìí. Ẹ jọ̀ọ́ kí ni ohun tí wọ́n ṣe lónìí ẹ̀jẹ̀ lè ṣàlàyé fún wa káwọn àwọn ará ilé. Èyí ni à ń ṣe àyájọ́ ọjọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Yoruba Unity Day. Ọjọ́ yẹn jẹ́ ọjọ́ pàtàkì ní ọjọ́ tí gbogbo Yorùbá tán jogun omi tán sign treaty àwọn Èkìtì parapọ̀ mọ́ Ọ̀yọ́ tán jọ ń jà ọjọ́ tán gbogbo wọn parapọ̀ pé kí àjàmọ́. Òun ni ọjọ́ tí a wá celebrate lẹ́nu òun ló ayé pè ní Yoruba Unity Day, ìṣọ̀kan lọ́jọ́ yìí. Importance ẹ̀ ó lágbára gan because tẹ bá rí gbogbo àwa àjìjàgbara eléyìí lọ báyìí bí ogun ayé ìgbà yẹn náà ni, so kí gbogbo wa parapọ̀ ń sìn kádẹyọ kan gẹ́gẹ́ bí àwọn bàbá wa àwọn líṣà bí Agbòǹgbò Àkàlà gbogbo wọn ṣe parapọ̀ tí wọn ò jagun káwa náà wá parapọ̀ ní ká lè torí we have common enemy which is this government. Kì í ṣe pé àwọn nìkan àwọn Fúlàní yẹn tán pójú wa tí wọ́n jẹ́ kí àwọn ọmọ wa lọ sí oko tán jẹ́ káwọn obìnrin wa lọ sí oko tán kidnap tán pa wọ́n, àwọn yẹn gan ni common enemy wa. So àdẹ̀ dàlúrú àbájọba jà a ní ká máa lọ sí orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè olómìnira. Ẹ jọ̀ọ́ jẹ́ kílẹ̀ yìí rí sí bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nípa gbogbo ibo ká sọ pé Nàìjíríà yìí tó pọ̀ ká sọ pé ilẹ̀ Yorùbá yìí pàápàá ká sọ pé ilẹ̀ yìí kí ló ń tẹ̀yìn ní sí gbogbo iṣẹ́ yìí. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe rí ìwọ náà rí pé nǹkan ò lọ déédéé, kò síná. Tẹ bá lọ sí ìlú kékeré tí wọ́n pè ní United Arab Emirates, gbogbo population wọn ìlú wọn ò ju 1 million lọ. Àwọn foreigners ló make 9 million tó fi pé 10 million. Ẹ wo ibẹ̀ ni wọ́n ti kọ́ the tallest building in the whole world. Ibẹ̀ ni gbogbo àwọn olóṣèlú wa tó jẹ́ ọmọ Yorùbá ibẹ̀ náà ń kówó sálọ. Àwa Yorùbá kẹ̀rẹ̀ population wa we are over 50 million. Kí ló mú wa tá lè make great nation? So ìyẹn la fi wò pé tá bá wo quota system tí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gbé sí fún wa, wọ́n ní pé ẹni tó bá ní 3 credits nílẹ̀ Haúsá ó lè wọ yunifásitì. Àwọn ọmọ tí wọ́n ń lé nísàlẹ̀ ń bí 5 credits ní tó bá ti ní ó lè wọ yunifásitì. Wọ́n dẹ̀ tún máa ṣáájú yín ríṣẹ́. Àwọn alórí méjì ni. Wọ́n máa ṣáájú yín ríṣẹ́ o. So kí wá ní ṣé equity wà? Kò sí nǹkan tó ń jẹ́ equity láyé sọ pé a fẹ́ máa lọ. Kí ni ohun tẹ́ ẹ tún rí sí bí àṣà bí nísìn àwọn ọmọ ayé ìsìn wọn kọ́ wọn nípa àṣà Yorùbá mọ́, wọn fẹ́ máa kọ́ wọn mọ́, wọn fẹ́ kọ́ mọ bí Yorùbá ṣe lágbára sí, wọn fẹ́ kí Yorùbá wọn fẹ́ kọ́ mọ bí Yorùbá ṣe láwọn fẹ́ kọ́ wọn ní history Yorùbá. Ẹ jọ̀ọ́ kí lè fẹ́ èyí sí kí ni àwọn olè lè gba àwọn ọmọ òde èsì àwọn olè lè gbà wọ́n. Òun náà ni a ti bẹ̀rẹ̀. Àwọn pè ní ọ̀làjú ṣùgbọ́n òun ṣọ̀làjú ìkónilẹ́rú ni. Ọ̀mọ̀wé kan láyé ìgbà kan wọ́n pè ní Socrates. Ó ní tó bá fẹ́ ja ìlú lẹ́rú má wulẹ̀ gbébọn lọ fún wọn, sọ fún wọn pé èdè wọn ò dáa kí wọ́n wá fún wọn lédè tiẹ̀. Òun làwọn òyìnbó lò fún wa. Wọ́n sọ fún wa pé àṣà wa ò dáa, èdè wa ò dáa, wọ́n á ní káwa máa sọ òyìnbó. Kí ni ìtumọ̀ orílẹ̀-èdè? The land of a particular language. Tó máa ní orílẹ̀-èdè Yorùbá, òun ni orílẹ̀-èdè tí wọ́n ti ń sọ Yorùbá, àwọn ọmọ Yorùbá ló wà, ó dẹ̀ ní boundary. Orílẹ̀-èdè Haúsá, so ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá, Ọlọ́run ti pín wa láti èdè náà fi máa ń pín ìlú. So àwọn ọmọ ẹni tó bá sọ pé tó sọ fọ́mọ ẹ pé don't speak Yorùbá, ó ti kó rẹ lẹ́rú, that is slavery mentality. Tó bá sọ èdè ẹ ó lè kò sí bó ṣe lè gbọ́ bí àwọn tó lè dì kò jù yẹn lọ. The best thing ni ká máa sọ èdè wa sí àwọn ọmọ wa nílé gbogbo nǹkan. So ẹ bá gba àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa àti àwọn ọmọ wa ìgbẹ́ wà tó bá gbà wọ́n ní ọ̀dùn kọ́ balẹ̀ wọ́n nípa àṣà Yorùbá tó ló ṣe kókó gan. Wọ́n sọ pé Yorùbá ni wá, a gbọ́dọ̀ mọ àṣà wa, a gbọ́dọ̀ mọ ìṣe wa. Àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, àwọn míì ni wọ́n ti sọ àṣà wa lọ́ọ́ pè lọ́la jù. Ṣé ẹ bá gbà wọ́n níyànjú? Ọ̀rọ̀ mi náà kò jìnnà, màá fẹ́ gba gbogbo àwọn ọmọ Yorùbá àwa ọ̀dọ́ ìsìn ẹ jẹ́ ká máa sọ Yorùbá. Torí tí n bá sọ fún ẹ̀sìn pé kí ni Yorùbá 1,256,000 ǹjẹ́ o lè sọ fún mi Yorùbá? Tí n bá ní kó sọ Yorùbá lẹ́kùlẹ́jà ṣé o lè sọ fún mi? Kí ló wá ń tanra ẹ fún? So ibi tẹ́ ń lọ yìí wọ́n kàn fi wá ṣe yẹ̀yẹ́ ni. Ẹ jẹ́ kí gbogbo wa gbé
èdè wa lárugẹ. Ire o. ẹ ṣe gan. All right, thank you once again. KOIKIMEDIA Bringing the world closer to your doorstep. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ẹ̀yin èèyàn wa wọ́n ní pé ká gbọ́dọ̀ gbé àṣà Yorùbá lárugẹ àti gbogbo àwọn ṣì Yorùbá ó ṣe kókó. So ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn wa ẹ̀yin ọmọdé ẹ̀yin ọ̀dọ́ gbogbo àwọn tá à ń bọ̀ lẹ́yìn àwọn bàbá wa tí wọ́n tó ti dàgbà sí nísìnyí ẹjọ́ tó Ọlọ́run ẹ jẹ́ ká káràmọ́ sókè àṣà Yorùbá ẹ jẹ́ ká ṣe gbogbo ẹ̀ tó ṣe ẹ ṣe mọ̀ KOIKIMEDIA Bringing the world closer.